Africa Content TV. Oh, me, congratulations to you. What's my park buying? Kamo State. Ladies and gentlemen, shout out to the latest Benz owner in town. I like what you got to kiss you. Ọlọ́run bá ń gbé yín lọ́wọ́ sókè lágbára Ọlọ́run. Ẹ̀yin náà ní wálẹ̀. Ní nǹkan tẹ́ bá dáwọ́ nínú máa yọrí sí èrè. Ẹ ní fọ́jọ́ lọ́jọ́ lọ. Ẹ máa kó bó wa jẹ pẹ́ forever. Mo really appreciate yín. Ìgbà tí mo kọ́ bá yín sọ̀rọ̀ nígbà tí mo wà ní school. Ẹ sọ pé kí n wá pé mo wọ̀ rí pé màá ra ọkọ̀ màá ṣe gbá màá ṣàwò. Mo dẹ̀ dúpẹ́ pé àtìgbà tí mo ti débi mi ever regret nǹkan tí mo bá pàdé ń bí. Sọ̀rọ̀ o. Bàbá mi lẹ́jẹ̀. Bàbá mi lẹ́jẹ̀. Ọmọ mi, tẹ ọ̀nà ẹ̀wù. Ladies and gentlemen, big shout out to the latest car owner in town. This is my brother, Pastor Pikin. Erekere. Ó ti ṣe kékeré ra mọ́tò. Ẹ mọ̀ bọ̀ ń bí padà. Ẹ wá bí ó lè fẹ́ lọ yọ ọ̀kan báyẹn. Má lọ yọ ọ̀kan lára mọ́tò rẹ o. Má lọ yọ ọ̀kan lára mọ́tò rẹ o. Ẹja pèsè mọ́tò ẹja ṣàdúrà sí. Mọ́lẹ̀ ká ṣàdúrà sọ́kọ̀. Ọmọ mi, ó ti lọ báyìí. Báwo ẹbí tù? Wéré. Ènìyàn ó mọ́ lóló. Ó mọ́ lóló. Ó mọ́ lóló. Kamo State, the only legend. Tell me money here. Àgbà ẹ̀pà mo máa ń pè wọ́n. Àjíṣẹ́ Ọlọ́run. May God help you. Ọlọ́run ní fi sílẹ̀. Congratulations my brother. Ó ti lọ báyìí. Ó ti lọ fà. Ẹja lọ pé. Congratulations. Wàá tún wá tójú báyìí lọ. Amen. Wàá tún wá tójú báyìí lọ. Congratulations, bro. Thank you so much. I appreciate you, sir. Ọmọ mi. Àgbà ẹ̀pà. Ìbínú. Àgbà ẹ̀pà. Ìbínú ti rọkọ o. Ó ti jalè ra mọ́tò. Ó ti jalè ra Benz. Wà á jẹ́lẹ̀. Ó ti jalè ra Benz. Congratulations. Èmi ti pèsè lágbára Ọlọ́run. Èmi ti pèsè ẹ̀. Àwọn èèyàn ṣiṣẹ́ ìwọ̀n kọ́lé. Àwọn èèyàn ṣiṣẹ́ ìwọ̀n gbé nǹkan rẹ̀ ṣe. Àwọn èèyàn ṣiṣẹ́ ìwọ̀n lọ lóyìnbó. Ìwọ náà máa ṣe. You will excel. Everywhere you go. Favor will speak for you. Everywhere you go, mercy will speak for you. My brother, I am not a prophet. You are your brother. You are a prophet. Tori, like, Yede Tesoni, come in the next 3 months, you will get your own car. 3 months, my brother. Èmi tẹ́mi sọ pé òkè ó yá wá in the next 3 months gbà tó fi wá school. Lọ wà náà láàrin mo ti máa ń sọ pé yá eléyìí kò ṣe tó bá ti fẹ́ post video ó máa send sí ẹ̀gbọ́n mi ẹ bá mi wò ṣé lè dùn màá ní ẹ̀ ó yá èyí tí ó bá dà màá ní yà lọ tó ṣe gbogbo ẹ̀ àgbà yẹn náà ní gbogbo tó ṣe tán school. I told you that if you come I will strategize in 3 months. Ọlọ́run ló máa ṣe nítorí owó ìkè ṣe wọ tí òbí àwọn nìkan ni wọ́n nìkan kọ́ ló wà láyé Ọlọ́run ló ṣe fún ẹ. Ọlọ́run ni kò máa dúpẹ́ fún èmi tó lọ́wọ́ ìdílé Ọlọ́run kan lò mí ni fẹ́mi ò bá ṣe ẹlòmíì máa ṣe Ọlọ́run máa lo ẹlòmíì tẹ́lòmíì ò bá tó ṣe Ọlọ́run máa lo ẹlòmíì mi ṣé o get gbogbo nǹkan tá a bá ṣe láyé káṣà máa dúpẹ́ fọlọ́ Ọlọ́run ló gbé mi síbẹ̀ tí bá tún ní mi ìfẹ́ sí bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run ó tún gbẹ́ lómi síbẹ̀ ṣé o get Ọlọ́run ni. When I said 3 months I was only strategizing on okay, if your energy, if you can put up energy so well, you can do this, do that. Oh yeah, better not be better saw the video to hear how actually share what it. If you can do this, that, you will buy your own car. Láì ṣe fraud. Láì mú kọmọkàn. Ẹ má sọ pé láì jalè. Okay, ó lè lọ ìjáde ló sì. Àwọn èèyàn nígbà o. So iṣẹ́ wa náà ni Ọlọ́run náà ni aláwọn èèyàn tó ní dójú báyìí lọ tí wọn kì í flaunt ẹ ṣùgbọ́n tí wọ́n fi jẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ṣá Ọlọ́run á máa ṣe wọ́n ló kọ̀ lẹ́yìn iṣẹ́ yìí wà lọ lóyìnbó wà kọ́lé fún mọ́mì wà kọ́lé fún dádì wà á mọ́tò fún mọ́mì wà á mọ́tò fún dádì wà á mọ́tò fẹ́ mi gan pé ẹ̀gbọ́n mi kà wọ́n.
Ọlọ́run ní ká máa dúpẹ́ fún. Big shout out to every blogger that has been blessing Erekere, every blogger tó máa post the skit wa àdúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo ẹ̀yin tẹ́ support wa, gbogbo ẹ̀yin tẹ́ like, tẹ́ comment, tẹ́ share. Thank you so much. You are the reason why we are here. We appreciate you. We adore you. Ẹ ṣé gan o, ẹ ṣé gidi gan o. Àmọ́ lóore o. Ọmọ mi wọnú mọ́tò. O tí mo wá ṣùgbọ́n ó wọnú ẹ̀ náà ni. Mo lè tẹ ọ́n. O lè tẹ ọ́n. O lè yí ọwọ́ ẹ̀ gan yìí wò. Aláyé wa lọ driving school má lọ fi mọ́tò ìgbà o. Benz ni o, Benz a o. Má lọ fi mọ́tò ìgbà o. Kamo State, I Erekere, the latest car owner in town. Agbayepa, I really appreciate it. Erekere, the latest car owner in town. God bless you, sir. God bless you for me. Lágbára Ọlọ́run, ó máa sọ pé nothing lasts forever. You will last forever. Amen. Nothing lasts forever. You will last forever. Amen. This is about multi-player industry now, but this is like my 3 to 4 years as a blown comedian. That's 3 to 4 years, you know. Mo ń lọ sókè ni ìwọ náà máa lọ sókè. Amen. Ètí mo rí ká nígbà tí mo bẹ̀rẹ̀ mo rí 1 naira ní ìsìn mo ti ń bí 5 naira bẹ́ẹ̀ lọ́lọ́run tí ẹ máa ṣe tiwọn náà gbogbo tó bá dáwọ́ lé máa yọrí sí mi ò ní wálẹ̀ o àti wá ń gbọ́ tẹ́lẹ̀ àgbọ̀ ọmọ kò ní ṣẹlẹ̀ àti wá ń jẹ́ tẹ́lẹ̀ àjẹmọ́ kò ní ṣẹlẹ̀ ayé tí wá ń fẹ́ ọ tẹ́lẹ̀ ò fẹ́ ọmọ kò ní ṣẹlẹ̀ àpàdà sí láburú ò ní bẹ́ẹ̀ ṣiṣẹ́ kò ní bá ẹ ò ní ṣiṣẹ́ ò ní ṣọ̀rọ̀ sọ ò ní ṣìwàwò ò ní ṣìdígbé ò ní ṣìlẹ̀tẹ̀ mọ́tò yìí kò ní dìpọ́ sí ẹ. Mọ́tò yìí kò ní dìpọ́ sí ẹ. Ilẹ̀ tí èṣù ti sàmì sí pé yóò rí accident ò ní gbàbẹ̀ kọjá. Tó o bá gbàbẹ̀ kọjá Ọlọ́run á bẹ̀ ìyá sí. Gbogbo tó o bá dé káànú máa fọ nǹkan. Gbogbo iṣẹ́ tó o bá ṣe káànú darapọ̀ mẹ́. Ọlọ́run wà pẹ̀lú ẹ. Ọmọ mi kò gbé atán. Ọmọ mi kò gbé atán. Mọ́ ìfimọ́ tó ikó bẹ́ẹ̀ kí o. Kọ́kọ́rọ́ fi gbé wọ́n bí àti dádì o. Ladies and gentlemen, Erekere is the latest car owner in town. Ọmọ mi ìbínú. 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 Àdó mo fi kíyèsí lọ́jọ́ mọ́ wa. Kọ́mọ yà pé mi náà mo ti kí o. Wọ́n sì ṣe tutù lódó omi yìí láìrí sẹ́ẹ̀dì wáyé rẹ̀ wọ́n ní ṣe ti gẹ̀ẹ́tì pé wọ́n ṣe tutù lódó ọmọ mi. Wọ́n bí gbọ́dọ̀ ẹ lọ́wọ́ bẹ̀yẹn ẹ lọ́wọ́ bẹ̀yẹn. Jọmọ Mercedes Benz ó gbéra tán ó gbẹ tán ó gbẹ tán ó gbẹ tán ìdílé ó gbẹ tán 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 àmà abẹ́rẹ́ kọ̀ọ̀lẹ́tẹ̀ máa ń rìn ibi bí ló ti mọ sẹ́tẹ̀.